ẹnu tán fi pàdé ogun náà fi pàdé ogun ayé o ayé ló ń pani ayé ló ń ṣe ni ayé ló ń kẹ́ni sọ̀rọ̀ àfáyé ayé mi. All over the world. ènìyàn ò ṣe gbẹ́kẹ̀lé ayé ṣòro ènìyàn ò ṣe gbẹ́kẹ̀lé o. Ọlọ́run ló tó gbára lé àwòjúlé ìbánú sọmọ máa béèyàn sọ ìfẹ́ àníjù láyé ń fẹ́ ìfẹ́ àníjù bó mọ̀ ń pa ni ọ̀rẹ́ mi máa fi inú wénú ìfẹ́ ojú láyé ń fẹ́ ṣe bójú lárí ọ̀rẹ́ òdenu yàrọ́bì ọba tó la Mùsá dákun wá gbà wá lọ́wọ́ ọ̀tá wa ọba tó la Yusufu gbé wa borí ọ̀tá wa ìjà Allahumma ya yu ya qayyum ya dafu ya sọ. ẹ kú léèlà kó nílé o. bẹ́ẹ̀ ni ẹ káàbọ̀ lákérò ọ̀nà. àṣebá ládéládé àṣebá lóyèlóyè àṣebá lọ́gbọ́nlọ́gbọ́n o. torí Yorùbá bọ̀ wọ́n sọ pé ọgbọ́n ọ̀nù là á fi pa kínni. là á fi pẹ̀tù nítorí pé àyà gidigba àyà gbòǹgbò náà là á fi péjò. This is Global Sounds. lórí ìkànnì Kaya TV Kaya Radio náà láwà. tá a fi kalẹ̀ sí Accra Ghana tá a fi kalẹ̀ sí Accra Ghana alájò láwa ibẹ̀ láti ń jábí ẹ̀dùn tá a ti ń rọ̀ bí òjò. ibẹ̀ látún ti ń rọ̀ bí òjò tá a tún kù bí òjò àwa náà kọ́ o. Ọlọ́run náà lọ́ba alátìlẹ́yìn wa o. òun lálápàlà òun lo onígìdó tí ń lùlù fún ròmí wa ti fi ń jó lórí omi. Ọlọ́run náà lè jìká tí òjá sóbọ́lá ọ̀run wa o. ìyẹn la fi ń dúpẹ́ fọ́ba tó ní wá ọba tó fojú wa síbi tó wà tá a fi ń rí. agbára wa kọ́wọ́ kẹ́ẹ̀mẹ̀ èèyàn náà ló lójú tí wọ́n fi rí o àwa mà mórí o. àwọn tí o sì ń fi irú ẹ̀ náà fún àfihàn òun àfihàn ìwọ Ọlọ́run ọba ni. ọba tó fẹnu síbi tẹ́nu wà tó fi gbogbo oríkèéríkèé wa síbi tó wà tó ń wúlò fún wa tó ń ṣe wá láǹfààní. a máa ń lóore o nítorí pé ìjọ àti délé ayé àárín tá a ṣe fún ọ tó tó gbogbo oore tó ṣe fún wa yìí. àfi ká máa dúpẹ́. lórí ìkànnì Kaya TV Kaya Radio lẹ ti ń gbẹ́ wa. orúkọ tèmi ni Alhaji Taofeek Shafihin Olapade ọmọ bíbí ìlú Ìbàdàn kó bọ́mọ jẹ́ ńlẹ̀ bàbá tó bí mi lọ́mọ. fẹ́lẹ́ bolú àorígun àṣẹbí. mo kí ládé lákídé mo kí lóye lóye mo kí lóye lóye. tòrójú lárí. mo káwọn òkè méjì tá a gbọ́dọ̀ gbàgbé mo káwọn igi méjì tá a gbọ́dọ̀ fojú rí náà. pàdé ogun náà fi pàdé ogun. àwọn náà ni bàbá àti ìyá tí wọ́n láyé dùn àmọ́ bọ̀ wá jẹ́ o. ayé o. mo káwọn tá a gbó kan ìmọ̀ kan àbí méjì lọ́ọ̀dẹ wọn ò ṣe bá yín o. ló ń kẹ́ni. Yorùbá bọ̀ wọ́n ní. ọ̀rọ̀ bẹ́kù ló bá jú balẹ̀ bẹ́kù ló bá jú balẹ̀ ilẹ̀ alanu fún ẹjọ́ ojú wa ṣe o. bẹ́ẹ̀ ni o mo ṣe bá fáà mo ṣe bá pásítọ̀ mo ṣe bá gbogbo àwọn adáǹṣe. Ayé ń kánjú lẹ́tọ̀ tẹ́ ń gbọ́ lọ́wọ́ bẹ́ẹ̀ ti ṣe máa ń gbọ́ lọ́lọ́kan òjọ̀kan lórí ìkànnì yìí látẹnu ọmọ yín àbúrò yín olólùfẹ́ yín o. ẹ dákun ẹ bá ń wá nǹkan fìdílé àbí kẹ́ fìdílé nǹkan. báyàyàyà ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lénìí ọ̀pọ̀lọpọ̀ èèyàn lérò yìí pé báwọn bá ti lówó báwọn bá ti wà ń pò kan báyà bí ìlú èbó àwọn ti dolóríire tán kò sẹ́ni tó táwọn mọ́. ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó kéwú tó ti wà tó ti hàn tó bá ti wà lókè wọ́n ti gbà páwọn ti dé háyà ibi tó ga jù kò sẹ́ni táwọn ò lè sọ̀rọ̀ sí mọ́. bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó wà nípò politician àbí tó ti wọlé tán bá ti wà lókè wọ́n máa ń sọ ìpàkọ́ sẹ́yìn ni. ẹ̀yin tẹ́ ń bẹ lábẹ́ wọn àbẹ́yìn tẹ́ tí ì tó wọn àgbà pẹ́ jẹ́ èèyàn mọ́. mo fẹ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ kan lénìí. àní ta fẹ́ sọ̀rọ̀ lórí lénìí. òun náà ni àjùlọ ò kọ́gbọ́n ìrírí lágbà. àjùlọ ò mọ̀ kọ́gbọ́n ìrírí lágbà o. ọmọ kékeré lè ní ọgbọ́n ó lè ní làákàyè jù ẹ lọ. sórí bó bá lóun lówó àbò wà ń lo èyìnbó àbò dọ́lọ́lá kan nù bìkan. lẹ́nìkan bá wá ń fún ọ ní ìmọ̀ràn pé kó o ṣe báyìí torí pé ò tí ní bó o bá gbàmọ̀ràn tálíkà wàá jábọ́ tìpòtìpò tó wà. ó lè wà ń lo èyìnbó lóòótọ́ kó o wà ń pọ̀ ọlá lóòótọ́ káyé máa wárí fún ọ ṣùgbọ́n
ọgbọ́n ẹnìkan ò jọbọ̀rọ̀ o. Hasbunallahu wa ni'mal wakeel. bẹ́ẹ̀ ni ìmọ̀ràn ẹnìkan ò jọbọ̀rọ̀. Ni'mal mawla. ìjà sùwọ́pọ̀ káfọ́gbọ́n ọlọ́gbọ́n sọgbọ́n o. ká lè bá àpẹnu pò náà dípò náà ò lè bá wa kalẹ̀. mo ń bọ̀. báǹfààní ẹ̀yin tẹ́ bá fẹ́ polówó ọjà yín àbẹ́yìn tẹ́ fẹ́ darapapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí. ẹ fò wá sórí àwọn nọ́mbà +23326087860. Asbirabi +23326087860. Ọlọ́run tó tó. àbí kẹ́kọ̀ọ́ wá sórí nọ́mbà ẹlẹ́ẹ̀kejì +2335019327736. Àtìlẹ́yìn mi. àyè ń kánjú léètò ètò gangan láyé ń kánjú. Ìwọ lálátìlẹ́yìn mi lórí ayé mi. Ayé ilé. Ayé ilé ọ̀rẹ́ mi ṣọ́ra ṣe ènìyàn ò ṣe gbọ́kànlé ọ̀rẹ́ mi ṣọ́ra ṣe. Bánú sọ màmá bẹ́nìyàn sọ tòrójú lárí ọ̀rẹ́ òdenu àwọ̀ fẹ́lẹ́ bonú àorígun àṣẹbí ọ̀rẹ́ mi ṣọ́ra ṣe tòrójú lárí ọmọ aráyé burú ẹnu tán fi pàdé ogun náà fi pàdé ogun o. Ayé o ayé ló ń pani ayé ló ń ṣeni ayé ló ń kẹ́ni ṣọ́ra fáyé ayé mọ̀lẹ́. Ènìyàn ò ṣe gbẹ́kẹ̀. ayé ń kánjú léètò tẹ́ ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ o. Ènìyàn ò ṣe bẹ́ẹ̀ ni o. àní afọgbọ́n ọlọ́gbọ́n sọgbọ́n èjì àpàgbà níwèrèké èjì àpàgbà lómùgọ̀. ṣe rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin àtọ̀pọ̀lọpọ̀ obìnrin nínú ayé ìta wa yìí. ìbánusọ bó bá rẹ́ lómi tí ń sọ̀ sídìí lọ láti ìpìlẹ̀ ayé rẹ̀. ìfẹ́ ẹ lọ wádìí ó ń tàn dáadáa. ìfẹ́ àní mò ń sọ fún yín ẹ̀yin tẹ́ wà ń lo èyìnbó. dáníjú. kì í ṣe pé ń gbò tí wà ń lo èyìnbó kó lẹ́ni tó wà láfíríkà gọ́ àbí wọn rí nǹkan ṣe torí pé ibi tí wọ́n ti wà yẹn ò lè wálé mọ́. àbí bóyá ibi tó wà yẹn. ìfẹ́ ojú láyé ń fẹ́. o ti lérò pé àwọn tí ń bẹ ń sálẹ̀ ò lè débẹ̀. ojú lárí ọ̀rẹ́ òde. àbí torí pé ibi tó wà yẹn. Yárọ́bì ọba tó la Musa. ó ti kúnlẹ̀ mí rẹ̀ débi wípé gbogbo ẹni tó bá wà ń bẹ lábẹ́rẹ́ àbẹ́ni tó ń bẹ láfíríkà àwọn àjẹ́ èèyàn máa kó máa sọ pé wọn ní làákàyè. ọba tó àbí kó máa sọ pé mẹ́ńtálítì àwọn áfíríkà ò dá sóò gbàgbé pé ibẹ̀ náà wọ́n náà ti dìde. wà borí o. rántí pé àwọn ará òkè náà ti ṣe kíni. ìjà àwọn kan ti fìgbà kan pè wọ́n náà rí ni wọ́n náà fi dépò ọlá. àgbọ̀ bá wà ń pò náà. ìyàgò yú. wọ́n gbàgbé Yàda. wípé ètò kò ní larí kò sẹ́ni tó mọ̀ la o. Sounds productive. sẹ́ẹ̀rì tí ọ̀pọ̀lọpọ̀ aráàlú èyìnbó àwọn èèyàn tán bá wà ń pò. ìjà náà wàrọ̀dà o. tí wọ́n bá ti bọ́ sínú ipò tán tí wọ́n bẹ̀rẹ̀ sí lówó lọ́lá tí wọ́n ní gbogbo nǹkan. gbogbo èèyàn tó bá ṣẹ̀ṣẹ̀ ń dìde tí wọ́n bá rí lára wọn àbáwọn tí wọ́n bá ń bá pàdé wọ́n máa ń lò wọ́n àbí wọ́n máa ń bá wọn sọ̀rọ̀ bí ẹni tó ṣe pé kádàrá wọn ò dá bíi tiwọn. ní ìmọ̀nìmọ̀lá wọ ní ìmọ̀nìmọ̀. ẹ̀ẹ́dẹ̀ mìràwọ̀ ẹ̀ máa fọgbọ́n ṣe o. This is Global Sounds ẹ̀yin náà ti wà nípò kan tẹ́ ẹ̀ nírí o. ẹ̀yin náà ti wà láfíríkà rí o. ẹ bá wá rẹni tí ò tí ì ga tó yín. abẹ́ni tí ò tí ì débi tẹ́ ẹ wà. ẹni tá à ń fojú di yẹn lè padà jù yín lọ o. Obi ó lè jẹ́ pé òun ni ó padà wá ràn yín lọ́lọ́ ọ̀la àbó òun ni ó padà wá fà yín sókè ju bẹ́ẹ̀ sí lérò lọ. àbí kó ṣe pé òun náà lẹ́ padà bá pàdé láàyè kan tẹ́ ẹ̀ lérò. tó fún mi. nítorí wípé wọ́n lágbára mi. ọ̀nà lọkùnrin ń bọ́kùnrin o. látìlẹ́yìn mi lórí bùkátà mi. ìwọ ìyẹn kó máa lọ bá nǹkan kálukú máa rí tiẹ̀ mú bẹ́ẹ̀. ayé mi. ayé ilé. ayé ń kánjú léètò tẹ̀ ń gbọ́ lénìí. a ní bí mo ti lọ ibi tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí lé ní pé àjùlọ ò kọ́gbọ́n Sọ. ìrírí lágbà. ènìyàn ò ṣe é gbọ́kànlé. mo fẹ́ sọ̀rọ̀ lórí àrò àwọn obìnrin mo dẹ̀ fẹ́ sọ̀rọ̀ lórí àwọn àrò àwọn ọkùnrin. mama bẹ́ẹ̀. bó o bá ti rí i pé o ń fa nǹkan kan kò rí nǹkan náà mú abó ti wà ń pò kan tẹ́lẹ̀ ipò tó wà àbí káti ẹ̀ sọ báyìí pé bóyá o ti wà nílé ọkọ rí rígun àṣẹbí ọ̀rẹ́ ilé ọkọ tó wà o ní pírọ́blẹ́mù ńbẹ̀ tó rojú la. o kúrò ńbẹ̀ o tún bọ́ síbòmíì aráyé burú. bó o bá sọ́ra pírọ́blẹ́mù tó níbi tà kọ́kọ́ ó padà níbi kejì ó pè báwo ni. ó gbọ́ tí Yorùbá máa ń sọ pé ìrírí làgbà ni ayé ló ń pani ayé ló ń àní bó bá ti wà ń pò ọlé ọkọ ẹyọ kan tẹ́lẹ̀ sọ̀rọ̀ àfáyé. ó wá
bá fẹ́ ní ọkọ mi bó o bá sọ́ra mistake tó ṣẹlẹ̀ ń bi tàkọ́kọ́ yóò padà ṣẹlẹ̀ ń bi ìkejì kódà yóò tún ṣẹlẹ̀ ń bi ìkẹta ṣùgbọ́n bàbá ń bá rí ẹni tó bá ń padà sọ ni pé àwọn ọkùnrin ò dáa ẹ rí i pé mi la ojú ọ̀rọ̀ mi lánìkó mi ìfojú àbí mo náà sì fẹ́ wí mi la ọ̀rọ̀ náà mò ń sọ ọ̀rọ̀ ní kónkálukú máa yé tiẹ̀ bó o bá wà ń pọ̀ lákàn àbí bó bá wà nílé ọkọ lápèjúwe mo wá rí pọ́kọ tó ń fẹ́ sínú ilé ó ṣe mistake kan àbọ̀rọ̀ kan ṣẹlẹ̀ àbó àwọn ìwà kan ṣẹlẹ̀ ó sápò ń bẹ̀ bó o bá sọ́ra mistake tó ṣẹlẹ̀ ń bi tàkọ́kọ́ ó tún ṣẹlẹ̀ ń bi ẹlẹ́ẹ̀kejì kódà bó o bá sọ́ra yóò ṣẹlẹ̀ ń bi ẹlẹ́ẹ̀kẹta nítorí pé nínú ayé tá a wà yìí ṣe bójú lárí ọ̀rẹ́ o. àjùlọ òkọgbọ́n àmọ́ ń fọgbọ́n ọlọ́gbọ́n sọgbọ́n ni o. Yárọ́bì ọba tó la Musa. ṣé wàá lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn míì. dákun wá gbà wá. wọ́n máa ń láwọn máa ń ṣe mass making yẹn. mo kí yẹn kú gbìyànjú. ṣùgbọ́n a lot of gbogbo àwọn tó máa ń sábà ṣe. ọ̀pọ̀lọpọ̀ wọn ò sí ilé ọkọ o. agídí àti bínú àti àdìọ́kàn tó ti ń bẹ́nu ọkàn ẹlòmíì tẹ́lẹ̀tẹ́lẹ̀ nílé ọkọ tó wà. ó ń lẹ́lòmíì fi máa ń ṣe prógáàmù rẹ̀ débi pé bó bá wá fẹ́ báwọn èèyàn ṣe prógáàmù yóò bá ń wọkọ̀ àbí yóò bá ń wáyà. a máa kanra san ọ̀rọ̀ náà ní débi pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin àwọn tó bá wà ń bẹ̀ pátápátá gbogbo wọn ni ó ṣe kíni yóò máa jóyè wọn pé àwọn ọkùnrin ò da àwọn ọkùnrin ò gbádùn. Ìrírí Lagba. Hasbunallahu wa ni'mal wakeel, ni'mal mawla wa ni'man nasir. This is Global Sounds Production. Hasbi Rabbi, Hasbi Rabbi, Hasbi Rabbi. Hasbi Rabbi, Hasbi Rabbi, Hasbi Rabbi, ya Allah. Ọlọ́run kò tó fún mi, ìwọ lágbára mi, ìwọ lálátìlẹ́yìn mi lórí bùkátà mi, ìwọ lálátìlẹ́yìn mi lórí ayé. Hello brother and sister, please if you want to do program to me, please lower your music. The program is Yoruba language. Your voice music to be disturbing my program, please. Lower your program, please. Or you can leave the program. Let me do my program. It's Yoruba language. I'm sorry to say that. When you continue to do your program, your music to be disturbing my program. That's why I don't want to do. But if you know that you will lower your music, you can do it together. No problem. Good morning, good morning, good morning. Ẹnu tán fi ń pa. Ẹ ṣe àdúpẹ́ lórí ìkànnì Kaya TV Kaya náà lè ti ń gbọ́ wa o. Ayé o. A ní Ayé Nkanju lètò tẹ́ ń gbọ́ lọ́wọ́lọ́wọ́. Ayé Nkanju lètò tẹ́ ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí. Àfáyé. Àjùlọ òkọgbọ́n Ìrírí Lagba. Ìmọ̀lẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí ń bẹ́nu ayé yìí. Tí wọ́n máa ń tọ́ni sọ́nà. Ẹlòmíì ti ṣìnà ń bẹ̀ yóò dẹ̀ lóun fẹ́ tọ́ sọ́nà. Bó o bá fọgbọ́n ṣe é. Àdánwò tó ń kàn nù ibi tó ti ń bọ̀, òun náà ni ó fi máa kanra mọ́ o. Òun náà ni ó dẹ̀ fi máa ṣe ètò débi pé yóò fi máa bọ́ ọ sọ̀rọ̀. Bó o bá sọ́ra, irú experience tóun ní ilé ọkọ àkọ́kọ́ àbí tó ní gbogbo àwọn tó ti bá rìn. Ó ní ó fi máa kanra bọ́ ọ sọ̀rọ̀ o. Ayé ń fẹ́. At the end of the day, òní rọ́kọ fẹ́ ìwọ náà ó tún padà dídà bí mo ṣe dà ní. Wọ́n máa kílèmù para ìlú òyìnbó làwọn àwọn táwọn wà ìlú òyìnbó ẹ̀yin tẹ́ wà láfíríkà. Mentality yín ọpọlọ yóò rí bákan. Sáwọn gbàgbé páfíríkà làwọn náà ti lọ yìí. Àti pé gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa ń he ọkọ lórí Facebook àbí lórí TikTok. Ìjọ ẹ̀ ti ń he. Bẹ́ẹ̀ bá 100 wọn jọ díẹ̀ nínú wọn náà lẹ́rìí ètò dààmú ń bẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí máa ń sọ pé àwọn fẹ́ lọ́kọ lórí social media. Ọ̀pọ̀lọpọ̀ ti ka àdánwò rẹ̀ pété. Àní àjùlọ òkọgbọ́n o. Àti pọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n máa ń ṣètò yìí. Wọ́n kì í fọgbọ́n ọlọ́gbọ́n sọgbọ́n. Bẹ́ẹ̀ ni o. Màá sọ̀tàn ẹnìkan lórí ètò ilé ni. Màá sọ̀tàn ẹnìkan bó ṣe máa ń ṣètò tiẹ̀. At the end of the day, òun gbọ́ngàn tí ń ṣètò gan-an. Wọ́n lẹ́ni tí ó bunni lẹ́rù wọ̀ tọrùn rẹ̀ láwò. Lóde tó ṣe yí pé àwọn ìwà burúkú tẹ́ ti wù. Òun náà lẹ fi ń kọ́ àwọn èèyàn lórí social media. Àjùlọ ò mọ̀ kọ́gbọ́n o, àjùlọ ò kọ́gbọ́n, àjùlọ ò kọ́gbọ́n o. Hasbunallahu wa ni'mal wakeel. Lórí ètò yín ètò wa Ayé Nkanju tèní.
This is Global Sounds Production. Asbirabi. Ó bá rẹ̀ ń tó ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tó rí pé jọmọ kékeré. Ó bá fún ọ ní mọ̀ràn ń gbà mí. Rabbi asbirabi. Bóyá tètè yá lò ó. Allah. Tó bá gbé ìwòsàn tún tó gbé ìwòsàn sì torí pé ọgbọ́n tí ń bẹ ń ṣe kí ni ọgbọ́n tọmọ yìí mú wá fún ọ. Yóò lọ yóò mú ọ kó náà àdánwò ayé. Lórí ibú. Káwù mí kó ṣe kí ni kó tẹ́tí gbọ́ o. Wọ́lẹ́lẹ́. Torí pé Ọlọ́run á máa gbénu ọmọ kékeré sọ̀rọ̀ ń gbà mí. Yémi. Ọlọ́run á dẹ̀ máa gbénu obìnrin tó ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ó lè gbé sọ̀rọ̀. Ọlọ́run á máa gbénu arúgbó sọ̀rọ̀. Kódà ibi tó lérò lọ́lọ́run ti máa ń gbà sọ̀rọ̀ sí yẹn ń gbà mí. Èyí lè Ilé má bàa wá kábàámọ̀ pé àwọn dẹ̀ sọ nǹkan yìí fún mi. sọ̀ra ṣe ènìyàn ò Sáwọn èèyàn tá ń bẹ nínú ayé kọ́. rẹ́mi sọ. Àwọn èèyàn tá sọ pé òsì tó dẹ̀ wà. Bánú sọ. Àwọn èèyàn tá sọ pé àní tá a dẹ̀ ní. Ènìyàn sọ. Àwọn èèyàn tá láwa kọ́ tó yẹ pé àwa náà dẹ̀ ní. Èèyàn ló ń bẹ nínú èèyàn. Ẹnu. Wọ́n mọ bọ́ ṣe kí ni wọ́n mọ fọ́ra ọ lójú. Wọ́n dẹ̀ mọ jẹ́ ọ lábẹ́ ẹsẹ̀. Ẹbí. Wọ́n dẹ̀ gbé ẹ̀mí ó gbára lé wọn. Ráṣe. Ayé lágbára o. Tòrójú lárí ọmọ aráyé burú. Ẹnu tán fi pàdé ogun náà fi pàdé ogun o. Ayé o. Arábìnrin kan ló wá bá ẹnìkan lọ́jọ́ kan. Ló ń kẹ́ni. Ó ní ẹ dákun. Àfàyè. Ẹ gba onímọ̀ràn. Mọ̀lẹ́. Ó bá wa lọ́dọ̀ ìyá àgbà kan lọ́jọ́ kan. Ṣùgbọ́n kí n tó sọ ìtàn yìí. Ṣé gbẹ́kẹ̀ Gbogbo ẹ̀yin obìnrin pátápátá. sòro. Ẹ̀yin tá ń ṣe mask making lórí social media. Gbẹ́kẹ̀lé. Gbogbo ẹni tó bá ń wá ọkọ àbẹ́ni tó bá ń wá ìyàwó lọ́dọ̀ yín. Ẹ béèrè lọ́wọ́ onítọ̀hún yìí pé ilé ọkọ tó wà. Alẹ́. Nínú ìwà tiẹ̀ tó wù sọ́kọ yẹn, àwọn mistake wo ló lérò pé òun ti ṣe rí? Sọ́mà máa béèyàn sọ. Àbí kẹ́ ẹ fi ọ̀rọ̀ wá lẹ́nu wò kẹ́ ẹ wo àwọn mistake ẹ̀. Àbí nínú ọ̀rọ̀ tí ó sọ torí pé wọ́n ń pe kíní kan ní ilmu nafsi. Ìmọ̀ ẹ̀mí gbogbo èèyàn kan lọ́n fún. Máa fi inú. Bẹ́ẹ̀yàn bá sọ fún wa pé òun fẹ́ lọ́kọ lọ́dọ̀ rẹ̀. Àbó òun fẹ́ láya lọ́dọ̀ rẹ̀. Ayé ń fẹ́. Ó ti wọlé ọkọ rí ni àbí kò tí ì wọlé ọkọ rí? Dúlárí. Bàbá ń bá rí ẹni tó ti wọlé ọkọ rí. Ohun tó kọ́kọ́ béèrè lọ́wọ́ onítọ̀ ni wípé Bàtò làmú. ilé ọkọ tẹ wà tẹ́lẹ̀. Àwọn mistake wo gangan lẹ́yìn náà mọ̀ pé ẹ ti ṣe rí? Lọ́wọ́ ìtawọ́. Tẹ́ ẹ mọ̀ pé ìwà yẹ ewu kò dáa. Torí àwa lẹni ká bá yín wá ọkọ ń sì àbí ẹni ká bá yín wá ìyàwó. Bí wa. Ó dá mi lójú wípé Dáwọ́. gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa ń ṣe mass making ẹ̀ ń gbìyànjú. Dáa. Kàkà tó fi béèrè yìí ẹ máa lálé àwọn ọkùnrin nípa àwọn ọkùnrin ò dáa. Àgọ̀yú. Àwọn ọkùnrin ò ṣe báyìí àbí kẹ́ ẹ máa sọ̀rọ̀ bí wọ́n ṣe ń báyàn ń sùn. Èkè àrùmọ̀nì arájà náà bọ̀. Èyí tó yẹ ká ẹ béèrè lọ́wọ́ wípé lágbájá Yá mẹ́. ó ti wà nílé ọkọ rí bẹ́ẹ̀ ni Ẹ dá. ó ti bímọ méjì. Wá. Ó dá nílé ọkọ tó wà. Ìyá máa ń dọ́ra yóò bọ̀ wọ́ ṣọ́. Ọkọ rẹ kí ló dé tó fi kú ó ń bẹ̀? Ọkọ mi ṣe báyìí ọkọ mi ṣe báyìí ọkọ mi ṣe báyìí ni. Ó dá nínú ọ̀rọ̀ tó wá sọ àrí pé ọkọ rẹ ṣe ń tí ò dá lóòótọ́. Ní ìmọ̀lẹ́wà kí. Nínú ìrìn àjò tiẹ̀ náà láàrin ọdún 5-6 tí wọ́n fi bọ́kọ rẹ gbé. Sí i. Àwọn ìwà wo ló máa ń wù tí wọ́n náà mọ̀ pé ọkọ rẹ tó fẹ́ kò dáa tó ìwà tó ń wù kò dáa. Ẹ béèrè lọ́wọ́ rẹ̀ nínú ọ̀rọ̀ tí ó máa sọ. Ìgbà tí bá ń sọ àṣírí ọkọ rẹ̀ tí ò dáa tó ti fẹ́ tẹ́lẹ̀ yẹn. Asbí. Lẹ́ẹ̀tì mọ irú èèyàn tó ń gangan jẹ́. Bírọ̀bì. Pé eléyìí tó ń wá ọkọ yìí. Asbírọ̀bì. Eléyìí tó ń wá ìyàwó yìí. Nínú àwọn ọ̀rọ̀ rẹ̀ bó ṣe ń gbọ́rọ̀ kalẹ̀. Ẹ ti mọ̀ yí pé òun gangan ṣe kí ni ó dì sẹ́rù. Wọ́n lágbára. Iye lẹ́fì mọ̀ lẹ́fì yọ mistake tiẹ̀ fún. Tilẹ̀. Àǹtí lágbájá. Lórí bùkátà. Ó ló ti wọlé ọkọ rí bí ọdún mẹ́ta ó dẹ̀ bímọ méjì. Tilẹ̀yìn. Ó fẹ́ fẹ́ lòmíì. Orí ayé. Nínú àwọn ọ̀rọ̀ tó sọ ìwọ náà ṣe àwọn mistake kan o. Ilé. Tó ṣe pé béèyàn bá wà nílé ọkọ kò lè rọ́kọ gbé. Ìwọ náà ṣe àwọn mistake kan. Látara àwọn ìwà báyìí. Ìdí ọmọ tí ń tẹ̀lé gbogbo àwọn tó ń ṣe matchmaking tán láwọn ń ṣe yìí. Ní sọ. Ní ìtí rẹ̀ nìkan kó sọ fún yàn yìí pé nínú àwọn tí wọ́n ń wá ìyàwó àbáwọn tó ń wọ́kọ nínú prógámù wọn. Wọ́n wá béèrè lọ́wọ́ ẹ̀ yìí pé àwọn àṣìṣe wo lẹ́yìn gangan ti ṣe fún ìyàwó tẹ́ fẹ́ lé. Ìyàwó tẹ́ fẹ́ tẹ́lẹ̀. Ọkọ tẹ́ fẹ́ tẹ́lẹ̀. Fẹ́lẹ́. Àwọn mistake wo lẹ́yìn gangan mọ̀ ẹ ṣe nígbà tẹ́ jọ ń fẹ́ra. Rẹ́mi. Tó ṣe pé ẹlòmíì tẹ́ bá fẹ́ ẹ fi ní ṣerú ẹ̀ táwa náà fi gbà yín nímọ̀ràn. Ọmọ aráyé. Àtúnṣe tẹ́ kọ́kọ́ ṣe. Ẹnu tó Ṣùgbọ́n pàdé. mo rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó máa ń ṣe mass making lóòótọ́ tó máa ń so ìyàwó pọ̀ sọ́kọ pọ̀. Ayé. Ọ̀pọ̀lọpọ̀ wọn gan. Ayé. Wọ́n ti rí ìjàkulẹ̀ ọkọ rí. Sẹ́ni. Ayé. Bẹ́ẹ̀ ni òdodo ọ̀rọ̀ ni mò ń sọ. Sọ. Ẹlòmíì wà nílé ọkọ. Ẹlòmíì ò sí nílé ọkọ. Ẹlòmíì bẹ́ẹ̀ ilé ọkọ bíi 3 ni tó náà ń ṣe. Ìyàwó. Ṣùgbọ́n
kò sí láì fi ń pa nǹkan tẹ́ ń ṣe o ṣùgbọ́n ẹ máa wo mistake tẹ́yìn náà ti ṣe rí ẹ lè fi mistake tẹ́yìn ṣe kẹ́ ẹ fi control ẹni tẹ́ ẹ fẹ́ fà sílé ọkọ mi kó mọ̀ bá ní ìnira torí ìfọ̀kànbalẹ̀ lẹ̀ ń wá fún àwọn tó ṣe kíni àwọn tẹ́ ń pè síbẹ̀ ṣùgbọ́n bẹ́ẹ̀ bá ṣe kíní ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ tó bá ń wọlé ọkọ láti bẹ̀ ibi wọ́n ti bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ náà wọ́n tún padà sí torí pé ìdọ̀tí ti ń bẹ lára aṣọ ti tẹ́lẹ̀ ẹ̀ fọ́nù ẹ mú ìdọ̀tí lórí ìdọ̀tí yóò tún máa dọ̀tí ni àbí afọ́jú tó ń fa afọ́jú rìn inú ìgbẹ́ ni wọ́n ń lọ. ìfẹ́ ojú. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ò mọ̀ látara wípé ìmọ̀ tọ́nisọ́nà tẹ̀rí yẹn haúsá wọ́n máa ń polówó oògùn kan bó bá fẹ́ ra oògùn lọ́wọ́ haúsá ó béèrè pé oògùn tó fẹ́ tà fún mi yóò ti ṣe ọ́ rí àbó ti lò ó rí bó bá ní mo ti lò ó rí o iṣẹ́ tó ṣe ni ìgbà yẹn wọ́n fi gbà wípé oògùn náà mọ́ngàní dáadáa ni. ẹ béèrè lọ́wọ́ obìnrin ẹ béèrè lọ́wọ́ obìnrin tó fẹ́ fẹ́ ọkọ mi ilẹ̀ lágbájá ọmọ lágbájá má parọ́ o nínú ẹ̀kọ́ tó wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni tó fi ọ sínú ilé tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn ìwà wo nìwọ náà mọ̀ pé òun wù tí ò dáa àwọn ìgbésẹ̀ wo nìwọ náà mọ̀ tó ti gbé ẹ bá ṣàkíyèsí dáadáa kò sẹ́ni tó máa fẹ́ sọnù gbogbo wọn láyé irọ́ ni wọ́n padà pa fún yín. kò sóbìnrin tẹ́ ẹ máa sọ pé ẹ fẹ́ wọ́kọ̀ fún. ó wà nínú prógámù yín tí ó wàá sọ fún yín wípé wàláì mo máa ń pẹ́ kí n tó dáná fọ́kọ mi o. tí ó wàá sọ fún yín wípé wàláì mi kì í ṣe báyìí fọ́kọ mi. yóò pákéjì ara ẹ̀ yóò pọnra rẹ̀ léńbẹ̀ ni. torí pé ó mọ̀ yìí pé ó ṣe é ṣe kẹ́ ẹ mọ̀ wà tó ń fẹ́ fún mi. ṣùgbọ́n bẹ́yìn bá jẹ́ intelligent nínú iṣẹ́ tẹ̀ ń ṣe. ó yẹ kẹ́ ẹ máa mú nírọ́. tẹ bá wà mú nírọ́ tẹ bá rí pọ́ńtọ̀ sọ pé òótọ́ mo ṣe mistake ńgbà mo wà nílé ọkọ o. èmi náà máa ṣe báyìí mo máa ń ṣe ń tó dùn. èmi náà máa wúrú wà báyìí. èmi náà máa wúrú wà báyìí. ìwà tẹ bá wá sọ fún pé lágbájá ọmọ lágbájá àǹtí lágbájá ìwà tẹ ìwúlé ọkọ àkọ́kọ́ òun náà ni wípé ẹ máa ń fi fóònù táìmù tọkọ yín bá ń pè yín ẹ kì í fókọ̀sì sọ́dọ̀ ọkọ yín. ẹ máa ń rìsífù kọ́ àwọn ọkùnrin boyfriend tẹ ti fẹ́ tẹ́lẹ̀ ẹ̀yin náà rí pé yẹn náà ò dáa sẹ́yìn náà lè gbà kí ọkọ yín máa ṣe kí ni kó máa rìsífù kọ́ obìnrin lẹ́gbẹ̀ẹ́ yín. ẹ̀yin tẹ̀ ń ṣe mass making ẹ̀yin gan níṣẹ́ ṣe gan o. àwa ń bi prógámù kan lẹ́yìn mo ṣe bí èyí pé mo fẹ́ fẹ́yàwó ń bẹ̀. ìgbà tí mo dé prógámù náà mo sọ pé mo fẹ́ fẹ́yàwó ń bẹ̀. mo sọ fún ẹ pé mo ti níyàwó ńlé mo fẹ́ fẹ́yàwó léyàwó mi. wọ́n wá bẹ̀rẹ̀ wípé kí ló dé tí mo sọ pé mo fẹ́ fẹ́ ìyàwó lé ẹni tí mo ní. ẹ̀yin ọkùnrin tún dé o ẹ̀ nìyẹn lé ẹ̀ máa dọkà láàmú ṣé ẹ mọ̀ pé èmi máa ń wọnú àwọn jíìmù máa ń wọnú prógámù wọn láti lè sọ mistake wọn fún wọn torí pé wọ́n fẹ́ tún ìdílé ṣe ni ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wọn tí wọ́n láwọn fẹ́ tún ìdílé ṣe àwọn gangan ti wà nù àdánwò yìí rí tẹ́lẹ̀ wàhálà tọkọ tí wọ́n ti kó bá wọn lò ni wọ́n fi máa ń ṣe kíni wọ́n fi máa ń kó àwọn obìnrin tí máa ń fẹ́ wá ọkọ ní nkí àwọn. wọ́n ní mo fẹ́ fẹ́ ìyàwó mi ilé ìyàwó mi wọ́n béèrè pé ìyàwó tẹ́ ẹ fẹ́ kí ló ṣe sí òmèrè ṣe ni ó ní ìrànràn ìbéèrè ni wọ́n béèrè lọ́wọ́ mi ẹsẹ̀ mọ̀ gẹ́gẹ́ bí ẹni tó ṣe pé ọ̀tọ̀ níbi mo lọ̀tọ̀ mi ni wọ́n gbé mi rò mo sá silent ń bì kan àmúlòwù mi mo fàṣẹ fẹ́ ìyàwó mi ni bàtà ni máa sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ tí ò yẹ kí wọ́n máa sọ sí àwọn ọkùnrin láwọn ìgbésí ayé táwọn ti bá ọkùnrin kan lò ó ní wọ́n fi ń sọ̀rọ̀ sí mi níbẹ̀ mo fara mọ́rọ̀ náà dáadáa ìyẹn lọ báyẹn ìfẹ́ ojú la. ẹnìkan wá sọ yí pé nínú àwọn tó ń jẹ wà ń bẹ̀ ó jókòó yé wọn yí pé òun pàdé ọkùnrin kan òun fẹ́ fẹ́ lára wọn náà ni o ṣùgbọ́n ọkùnrin àwọn ti jọ ń sọ̀rọ̀ ó wá díjọ́ kan lóun fẹ́ wá bá wọn mọ́tò rẹ̀ bàjẹ́ síbì kan mọ́tò tó wá bàjẹ́ yóò dà pé ilẹ̀ su níbẹ̀ ó wá pé lágbájá mo ti wà ń bí báyìí o látàárọ̀ mo ti gbéra mọ́tò mi bàjẹ́ síbẹ̀ ṣùgbọ́n báwo ni mo ṣe fẹ́ ṣe báyìí ọ̀dọ̀ ẹ lòun bọ̀ ilẹ̀ dẹ̀ ti sú arábìnrin yẹn wá sọ yí pé ilẹ̀ ti sú ẹ̀ lè wádọ̀ òun báyìí o ẹ̀ lè wádọ̀ mi o ibi tó tẹ̀ ti wá jìnnà. èké harmony arájà náà bí. obìnrin wá béèrè lọ́wọ́ àwọn tí wọ́n jọ ń matchmaking pé kí ni kóun ò ṣe ń bẹ̀ nítorí pé òun ò lè gbálé ẹni tóun ò ti mọ̀ rí òun ò lè gbá kó wọnú ilé àkọ́kọ́ ọkùnrin táwọn kọ́kọ́ pàdé táwọn ò tiẹ̀ tí ì ríra wọn rí.
tó wá jẹ́ pé alẹ́ ló fi wá fẹ́ wá kí òun ó ní mọ́tò òun bàjẹ́ síbẹ̀ nínú àwọn tó wà ní gúrùpù yìí wá sọ wípé àǹtí ẹ̀ dá o ẹni tí ò rí ẹrí tó kọ́kọ́ ń bọ̀ tí mọ́tò rẹ̀ bàjẹ́ ó yẹ kó o mú kó wá nu lé náà tó bá wálé wàá dẹ̀ ṣe kíni wàá dẹ̀ fún ní yàrá kan wàá wá mú ọ̀bẹ wàá fi sábẹ́ pílò rẹ̀ bó bá fà bẹ sábẹ́ pílò rẹ̀ àwọn èèyàn bèrè pé ọ̀bẹ yẹn kí ló fẹ́ ṣe tó bá di lóru tó bá sọ pé òun fẹ́ ṣe bíi kíní kan fún ẹ wàá kàn fọ̀bẹ yẹn gé nǹkan ọkùnrin rẹ̀ ni matchmaking wọn làwọn ń ṣe o ẹ wo mọ̀ràn tí wọ́n ń fún ẹni tó wà ń bẹ̀ wọ́n dẹ̀ mọ̀ pé mi tí mo wà ń bẹ̀ mo fẹ́ wá kọ́ wọn lẹ́kọ̀ọ́ àti wípé èmi náà fẹ́ wo bí wọ́n ṣe ń ṣe nítorí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ń wọbẹ̀ pẹ̀lú ìbànújẹ́ pé káwọn orí dùnú ṣùgbọ́n tí wọ́n bá débẹ̀ tí wọ́n bá gbé nǹkan lé wọn lọ́wọ́ bí ọkọ àbíyàwó ibi tí wọ́n ti ń bọ̀ náà wọ́n ó tún padà sí. àjùlọ ò kọ́gbọ́n o ìrírí làgbà níta àti rírí là ń sọ. sẹ́rí gbogbo wọn tó bá fẹ́ ṣe matchmaking ọkùnrin ní àbóbìnrin iṣẹ́ ń bẹ ńlá tẹ̀ máa ṣe gidi gan o. arábìnrin yìí wá sọ bẹ́ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ síra wọn bẹ̀ pé bó bá sọ òun tọkùnrin wá bọ̀ òun ò lè gbà kóbìnrin náà wọnú ọkùnrin náà sun lé òun o torí àkọ́kọ́ táwọn fẹ́ ríra ni àwọn kan sọ wípé ó yẹ kó jó wálé náà wàá dẹ̀ fún ní yàrá kan yàrá tó bá fún yẹn tó bá jẹ́ pé yàrá kan lẹ́jọ́ wàá fi síbẹ̀ ó dẹ̀ fi ọ̀bẹ sábẹ́ pílò rẹ̀ bọ́kùnrin yẹn bá fẹ́ ṣe rádaràda lóru wàá kàn fi ọ̀bẹ gé ni àbí kó ṣe kíní kan ẹgbọ́n tí wọ́n sọ ìkanra tọkùnrin kan ti ṣe fún wọn rí ó ní wọ́n fi ń kanra mọ́ ẹlòmíì kàkà kí wọ́n gba arábìnrin nímọ̀ràn obìnrin wá ní láyé ètò òun ò lè ṣe o ní tóun lè rí pé òun lè ṣe ń bẹ̀ ní wípé òun lè ran àwọn area boys pé kí wọ́n lọ check ibi tó wà lóòótọ́ wọ́n dẹ̀ gba hòtẹ́ẹ̀lì fún lẹ́yìn ìgbà tó ń kálukú sọ̀rọ̀ tiẹ̀ tán ó wá dilé ní mo yọjú sí wọn bẹ̀ yìí pé èmi lẹ́ni báyìí tí mo bá yín sọ̀rọ̀ ní nǹkan ti bí ọ̀sẹ̀ bíi mẹ́ta tí mo ti ń bá yín sọ̀rọ̀ èmi ìfẹ́yàwó nǹkan báyìí táwọn èèyàn máa ń ṣe ni mo fẹ́ fún yín nímọ̀ràn lórí ẹ̀ bẹ́ẹ̀ ti ń ṣe nǹkan báyìí wàláhì nígbà wọn ti mọ̀ pé òdodo ọ̀rọ̀ mo fẹ́ sọ wọ́n hangi mi kíákíá ni arábìnrin kan wá síbẹ̀ máa gbọ́ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí arábìnrin kan wọ́n ń wá ọkọ fún nínú prógráàmù náà ìgbà tí wọ́n wá ọkọ fún arákùnrin tí wọ́n fún láyé yìí ó ti rò mọ́ ó ti parí ẹ̀sẹ̀ mọ̀ pé oríṣiríṣi èèyàn ló wà lórí social media ó lò fẹ́ fún yàn lọ́kọ lórí social media ẹni tó mọ̀ rí ẹ fẹ́ fún yàn láyà lórí social media ẹ mọ́lé rẹ̀ ẹ mẹ́bí rẹ̀ obìnrin tó wá sórí social media wọ́n sọ́dọ̀ yín ó ti nígbàgbọ́ pé obìnrin nìyí ẹ̀ lè fóun ní tí ó bò ń jẹ́ ṣùgbọ́n yìí tẹ́ gbé lọ́wọ́ ẹ̀ ṣiṣẹ́ yín bó ṣe yẹ kẹ́ ẹ ṣe o ọ̀pọ̀lọpọ̀ lẹ ti fún lọ́kọ tó ṣe pé ọkọ tẹ́ fún agbanipani ọ̀pọ̀lọpọ̀ náà lẹ fún lọ́kọ ló ṣe pé àwọn tẹ́ fún àwọn tí wọ́n nídìí ẹ̀ ní arábìnrin wa débẹ̀ wá níbo àǹtí ẹjọ́ ẹni tẹ́ fún mi lọ́jọ́ báyìí òun mọ̀ wá lọ sílé ìgbà tó ń wá lọ lé lédè kan kúkúrú arákùnrin tí wọ́n sá nìkan mú lọ tí ẹni tí wọ́n fà lé lọ́wọ́ yìí àsáwọn ọmọ oríṣiríṣi lọkùnrin ṣé sáàsì kínni ìyẹn ni kó máa bọ̀ wá sọ́dọ̀ ọ̀hún wọ́n máa sanwó mọ́tò rẹ̀ àti yẹn débẹ̀ sanwó mọ́tò ìyẹn sanwó mọ́tò ara rẹ̀ ibi tó wá mú lọ nígbà tó tún délé ń bẹ̀ ó bá àwọn mẹ́ta ń bẹ̀ oríṣiríṣi àwọn nǹkan lọ ọkùnrin tí wọ́n fà lé lọ́wọ́ ní béèrè ọmọkùnrin tí wọ́n fà lé lọ́wọ́ yóò níyàwó fẹ́ àwọn tó máa ń gbálágbé sùn ni ó ṣe tán àti máa gba owó lọ́wọ́ ọmọbìnrin yìí ọmọbìnrin wa fura pé kí ló ń ṣẹlẹ̀ yìí ẹ mọ tó jẹ́ kí n sọ̀rọ̀ yìí ni wípé èyí tẹ̀ ń ṣe mass making ẹni tẹ́ pé ẹ̀ rírí obìnrin ẹ̀ mọ́ rí ṣùgbọ́n ẹ̀ kàn fà wọ́n papọ̀ ń bẹ̀ ní kí wọ́n máa fẹ́ra wọn lọ jẹ́ tó bá sẹ̀yìn náà sẹ́ lè fẹ́rù ẹ̀ bẹ́ẹ̀ wọ́n ṣàlàyé fún ọ yìí pé ẹ má bínú o iṣẹ́ báyìí lè ní ṣe mo fẹ́ ṣe àtúnṣe nǹkan kan báyìí lọ́pọ̀lọpọ̀ a máa ṣe mistake torí nǹkan tẹ́ gbélé wọ nǹkan tó dáa ni àwọn arábìnrin yìí wọ́n bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ pé àwọn táwọn wà ń lo èyìnbó ẹ̀yin tẹ́ wà láfíríkà ṣe kú lórí báyìí ẹ̀yin tẹ́ wà láfíríkà ṣe máa ń ṣe báyìí ẹ̀yin ẹ̀ ti gbàgbé pòun náà ti gbé nàìjíríà rí ó ti gbàgbé pòun náà ti bẹ lẹ́ni tí ò ní rí ó wá ń bú àwọn tó wà láfíríkà ìpè mentality wa ṣe bákan àwọn táwọn wà nílùú òyìnbó báyìí táwọn ò gbowó lórí àwọn mọ̀sẹ̀ máa sọ wọn mo jẹ́ òye wọn yí pé àwọn kan ṣe tẹ́ ń ṣe tí wọ́n ń sórí ire ń bẹ̀ wọ́n báwo ni wọ́n ṣe ń ṣe ẹnìkan náà ti ṣerú tẹ́ ń ṣe ìrí lórí matchmaking yìí náà ṣùgbọ́n gbà tó rí pé òun fẹ́ fún ọ ní ọkọ lóòótọ́ tó jọkọ tó da àtàyà tó da ó wá pe àwọn àgbàlagbà pé òun ṣe báyìí lórí program o òun ò dẹ̀ fẹ́ kí wọ́n sọkọ fẹ́ òun ò dẹ̀ fẹ́ jẹ̀bi wájú ọlọ́run òun fẹ́ kẹ́ni tó fẹ́ fẹ́ra wọn lóòótọ́ kó jẹ́ reality lórí social media láti mọ́ra òun sọ wípé kí wọ́n wá sọ́dọ̀ ẹ̀yin àáfàá báyìí dákun ẹja láṣẹ láàrin wa ká mọ̀ bóyá wọ́n fẹ́ fẹ́ra wọn lóòótọ́ wọ́n wá yan àáfàá kan wọ́n yan pásítọ̀ kódà gan wọ́n tún yan oníṣẹ̀ṣe síbẹ̀ tí mo ń bẹ̀ ní ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta ìwọ tó fẹ́ fẹ́yàwó lórí social
social media ti tiwọn ní TikTok. Ó di dandan kó rí àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta tá à ń sọ yìí jẹ́ àgbàlagbà tó jẹ́ àwọn àfáà tó dẹ̀ jẹ́ àgbàlagbà àwọn táwọn ayé mọ̀. Kẹ̀yìn lẹ fẹ́ fẹ́yàwó lódodo ọmọ wa tó ń ṣe matchmaking lórí social media. Bẹ́ẹ̀ ni wọ́n dẹ̀ béèrè ilé wọ́n béèrè gbogbo ẹ̀. Iṣẹ́ wo ló ń ṣe? Ẹni tó fẹ́ fẹ́ báwo ló ṣe ń lọ? Wọ́n dẹ̀ rí i pé lóòótọ́ ni wọ́n fẹ́ fẹ́ra àwọn lóòótọ́. Wọ́n yọ̀ǹda fún wa kó má di pé obìnrin ó jẹ̀bi pé òun fẹ́yàwó lọ́dọ̀ lágbájá. Ọkùnrin náà má bàa regret pé òun náà fẹ́yàwó lórí social media. Àwọn àfáà náà ò gbowó, pásítọ̀ ò gbowó, àwọn àgbàlagbà mẹ́tẹ̀ẹ̀ta ò gbowó. Ṣùgbọ́n láti lè fìdí ẹ̀ múlẹ̀ kó má ṣe pé a máa kóra wa sínú àdánwò. Ó ń ṣàlàyé lọ fún ẹ pé bọ́n ṣe ṣe àwọn arábìnrin tí wọ́n ṣe prógámù yìí. Ẹni tó lè tó yẹn gan ní làákàyè jù wọn lọ. Ó bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ pé wọ́n ti máa pẹ́ rádaràdá tó máa sọ lélẹ́yìí. Ohun tá a gbowó lórí ẹ̀ ká mọ̀ ṣẹ̀ṣẹ̀ máa ṣerú ẹ̀ báyìí. Mentality ẹ̀yin Áfíríkà bó ṣe máa ń ṣe nìyẹn. Òyìnbó ẹ̀yin tẹ wà nílùú èyìnbó ẹ fẹ́ máa sọ àwọn ará Áfíríkà papọ̀. Ó yẹ kẹ́ẹ̀dùn làákàyè yìí pé ń tẹ́ ẹ fẹ́ ṣe dangerous. Ọ̀pọ̀lọpọ̀ ilé tẹ̀yìn náà ti kúrò. Bẹ́ẹ̀ dẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ yín ò sí ilé ọkọ. Ẹ̀yin náà ilé ọkọ bíi 4-5 lẹ́wà. Ẹni tí ó dẹ̀ bùn lọ́wọ́ ní tọrùn rẹ̀ láwò. Ẹ̀rọ dáadáa kẹ́ tó máa ṣe kẹ́ mọ̀ bá jẹ̀bi. Arábìnrin tí wọ́n wá sopọ̀ lọ́jọ́ náà ọ̀rọ̀ ti wá di àbámọ̀. Ó wá di wípé gbogbo wọn wá ṣẹ̀ṣẹ̀ wá ń bú pé ó mọ̀yàn rí. Ó wà lọlé nígbà tó wà lọlé oṣù nù ilé rẹ̀. Ìyá yìí sọ fún wípé lágbájá o ta sọ́pọ̀ yìí o mọ́ tí ì lọ́nu ilé rẹ̀ o. Iṣẹ́ yín ò tí ì pé. Ọkùnrin àtobìnrin tẹ́ ẹ so papọ̀ lórí social media. Ó dọ̀rọ̀ èèyàn kan wá wọn lọ. Ẹ̀yin tẹ́ ẹ ṣiṣẹ́ yín lẹ́wàá sọ wípé lágbájá àti lágbájá aṣojú wa kan wà ní Nàìjíríà o. Níbi báyìí wọ́n láti rí yín. Bẹ́ẹ̀ bá fẹ́ fẹ́ra yín lóòótọ́. Ìyẹn ni pé òṣìṣẹ́ tó dáa lóòótọ́. Máàsìmẹ́kì tẹ̀ ń ṣe àdánwò lẹ fi ń dáná ayé o. Àti pọ̀pọ̀lọpọ̀ yín mo sọ ẹ̀ sí ilé ọkọ. Wàhálà tẹ́ ti fà lórí àwọn ọkọ tẹ́ ti fẹ́. Àwọn tí wọ́n fẹ́ yín tẹ́ bímọ fún. Ó lẹ fi ń kó àwọn tó wà lórí social media. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin tó dá wà lórí social media tó ń wọkọ̀ lóòótọ́. Ṣùgbọ́n ìwà burúkú tẹ̀yìn ti wù lábẹ́ àwọn ọkọ yìí. Ó lẹ fi ń da ìgbésí ayé àwọn tí wọ́n ń wọkọ̀ ń sìn mú. Ẹni tí ó dẹ̀bùn lẹ́wọ̀ ni tọ́run rẹ̀ láwò. Sọ̀ra ṣe èmi. Àjùlọ ò kọ́gbọ́n o. Ìrírí Lagba. Lórí ètò Ayé Nkanju tì ní ẹja fọgbọ́n ṣe. Inú sọ màmá bẹ́nìyàn sọ tòrójú lárí ọ̀rẹ́ òdenu àwọ̀ fẹ́lẹ́ bonú. Mo ti dẹ́rù wípé ṣebí ọ̀rẹ́ mo fẹ́ kọ́ wọn ní ẹ̀kọ́ kan ní lóòótọ́. Ṣùgbọ́n ẹ̀yin ìyá wa tẹ́ ẹ jẹ́ ìyá wa. ráyé Ẹ̀yin mọ̀mọ́ wa tẹ́ ẹ jẹ́ àyìn sísítà wa. fi padà. Tá a bá tiẹ̀ ní a máa dárúkọ àwọn ìyá wa ti ṣe tiwọn. Ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ẹ jẹ́ sísítà wa tẹ́ ẹ ń bẹ lórí social media lọ́wọ́ tá a wà yìí. Ẹ lọ ṣe sùúrù dáadáa o. Bàbá ń bá rí ẹ̀yin tẹ́ wà ń lo èyìnbó àtẹ̀yin tẹ́ wà ní Nàìjíríà anywhere tẹ́ lè kẹ́ wà. Ètò tá à ń ṣe ètò tó dáa ni o. Ṣùgbọ́n bẹ́ẹ̀ bá fọgbọ́n ṣe ọlọ́mọdé jẹ̀bi ń bẹ̀ o. ṣe gbẹ́kẹ̀. Ṣùgbọ́n táyìn ṣe tẹ́ ẹ̀ mú lọ́wọ́ yọ̀bọ̀yọ̀bọ̀ tẹ́ ẹ̀ gbẹ̀kọ́ yìí. Àwọn ẹni mọ̀ fẹ́ lè máa sọ̀rọ̀ sí mọ́tì ẹ̀ sọ̀rọ̀ sí mi ní. Ṣùgbọ́n mo jó yé wọn wípé àjùlọ ò kọ́gbọ́n o. Ìrírí Lagba. Bẹ́ẹ̀ bá ṣe bó ṣe yẹ kẹ́ ẹ ṣe. Gbogbo ní tẹ́ ẹ̀ ń ṣe irọ́ lásán lẹ̀ ń ṣe o. àwòjúlé bánú sọ màmá béèyàn sọ. Arábìnrin tá a wá ń sọ yìí. ìfẹ́ àlejò. Bó ṣe di wípé wọ́n padà dá lẹ́bi ni o. Ẹ wá bí mi léèrè. Ọkọ tó wá lórí social media tí wọ́n fún un. Sọ wá rọ́kọ òun fẹ́ kò rí fẹ́. Bẹ́ẹ̀ rí pé ó tún lọ náwó síbẹ̀ ni kò rọ́kọ kankan fẹ́. Ìtumọ̀ ẹ̀ ní pé iṣẹ́ yín tẹ́ ẹ ṣe láṣẹ pé bẹ́ẹ̀ bá fẹ́ ṣe bó ṣe yẹ kó dáa lóòótọ́. Ẹ bèrè lọ́wọ́ arábìnrin náà ilé ọkọ tó ti kúrò. Ìwà wo ló mọ̀ tó ti wù rí tí ò da sọ́kọ tó ti wù. Tí wọ́n náà lè sọ pé ọkọ rẹ fi kọ̀ ẹ́ lẹ̀. Bẹ́ẹ̀ ọkùnrin náà bá lóun wá ìyàwó. Ẹ bèrè pé kí ló dé tó fi fẹ́ wá ìyàwó ẹ tiẹ̀ máa ń bèrè yẹn. Kí làwọn mistake tẹ́yìn náà mọ̀ pé ti ṣe rí. ìwà borí. Ṣé pé ẹ̀yin náà rí pé obìnrin ò lè láìkì ẹ̀. ìjà Ẹ ní bèrè yẹn. Bẹ́ẹ̀ tiẹ̀ gbowó lóòótọ́. Ẹ ṣàṣepé iṣẹ́ nítorí pé ẹ̀dẹ̀ fọgbọ́n ọlọ́gbọ́n sọgbọ́n. Àwọn ọkùnrin kan tún wá ń bẹ́nu àwọn tó wọ́n jọ ń ṣe matchmaking mọ́ sí ń pera wọn yìí. Àwọn náà wà lókè òkun. yá mẹ́ni àkúrẹ́jà dá. Ṣùgbọ́n ọkùnrin tí ń bẹ́ ń bẹ̀ kàkà kó fi fún ọ lọ́rọ̀ làákàyè. Kò ní fún ọ lọ́rọ̀ làákàyè. Ẹ pé kí ni ò mọ̀ sọ. Torí pé yá pé lè rí connection lọ́dọ̀ wọn ni o. Àbí torí kò ní náà lè rí ìyàwó. A máa follow wọn náà ni. Kí ló dé táfọ́jú ń fa fọ́jú rìn? Alẹ́ ń túnra wa ṣe. Ẹ̀dẹ̀ tún sọra yín sínú kíni ẹ̀ tún sọra yín sínú ná. Ẹ̀ ń tira yín sínú kòtò. Wọ́jọ́kùnrin à ń sọ tí ó pé tó yẹ kán ṣe ráìtì lélẹ́yìn. Ọkùnrin ibẹ̀ náà tún wá ń sọ pé ayé ò ṣe yẹn mọ́. Ó ti ẹ̀ táwọn èèyàn oníranran ló bá tiẹ̀ wà nù ayé gan o. Ẹlòmíì lọ ilé ìwé ni. Wàhálà ìwé tó kà kò tiẹ̀ nílà káyè lára rẹ̀ kò mú ọgbọ́n wá. Kí ló ń ṣàánú wa lórí ọ̀rọ̀ ayé yìí? Aspiro bi yàrá.
Ọlọ́run tó fún mi, ìwọ lágbára mi, ìwọ lálátìlẹ́yìn mi lórí bùkátà. Ǹjẹ́ obìnrin tó dára wà lórí social media bí? Lẹ́yìn mi. Yes, obìnrin tó dára wà ń bẹ̀. Yéèmí. Ayé ilé. Ọkùnrin tó dára wà lórí social media. Ẹ káàsán brother wa, good afternoon. Ẹ jọ ṣé Yorùbá ni yín, àbí are you a Yorùbá or which type of you, sir? Hello. Good afternoon. Yeah, are you a Yoruba? You understand Yoruba or not? Okay. Thank you very much. Thank you. Ṣé tòrójú lárí ọmọ aráyé burú ẹnu tán fi pàdé ogun náà fi pàdé ogun. Mo fẹ́ sọ̀tàn arábìnrin kan tó ń ṣe mass making tán láwọn ń ṣe káàkiri. Ayé ìlú Arábìnrin yìí ti máa ń sọ àwọn èèyàn pọ̀ dáadáa. ló ń kẹ́ni. Ó wá dijọ́ kan wá ó jẹ́ ní tó súnmọ́ wa dáadáa. Ayé mọ̀. Ó lóun náà fẹ́ ṣe, ó ní òun fẹ́ fẹ́ ọkọ. Arábìnrin dẹ̀ ti ní ọkọ bíi 3 4 Gbẹ́kẹ̀lé. tí ò rí kankan tó lè gbénu ilé wọn. Ẹ dákun sí gbogbo ọkùnrin tó ń bẹ nínú ayé náà ní òdá ni. Tó bá ti ń ṣàkíyèsí tó kó ń lé ọkọ kan ìkejì kẹta yàtọ̀ sáwọn tọkọ wọn kú kọ́lọ́mbà wa rọ̀ wọ́n lójú kó fún ọ ní ìfọ̀kànbalẹ̀ ọkọ àtayá. Tó bá ti ń ṣàkíyèsí pé ó gbé ilé ọkọ kìíní ìkejì ò rí bí gbé ń bẹ̀. Máa béèyàn. Fura sára rẹ, ìwà rẹ ò dá. Ìfẹ́ Anything tó bá ti ń ṣe wípé ọkọ ò gbọ́ tí ìwọ náà ò gbọ́ tọkọ, níjú fura sí ara rẹ. pani. Ìgbà tó wá bá wọn wá ní òun fẹ́ lọ́kọ, òun fẹ́ mọ́kọ òun wá. Ẹnu Àwọn ẹbí rẹ̀ wá sọ fún yín pé lágbájá ìfẹ́ ojú la. ọkọ ẹlẹ́ẹ̀kẹta tó mú wá lélẹ́yìí o. Ó bá mélé ìwọ ò gbọ́dọ̀ kọ́ o. Ojú lárí. Àbúrò rẹ̀ wá ní àǹtí mi iṣẹ́ ìbínú mo fẹ́ sọ̀rọ̀ kan o. Yàrá-bí Mo wojú ẹ̀ báyìí. tó la mọ́ Wọ́n ní kó jẹ́ kó sọ̀rọ̀. Ó ní àǹtí mi. Ìyá mi dùn tẹ́ bá mọ́kọ wá o. lọ́wọ́. Ṣùgbọ́n ìbéèrè tí mo fẹ́ béèrè yìí. Sẹ́ẹ̀ ni kó jẹnu òun lọ. Pàtó la. Àwọn ìyá àtẹ̀bí ni kó béèrè náà. Ọmọdé gbọ́n àgbàlagbà gbọ́n la fi dálé ẹ̀fẹ̀. Ìwà borí o. Ó ní àǹtí mi. Wà. Jẹ́ realize gbogbo mistake yín tẹ́ ṣe ń lé ọkọ àkẹ́kọ̀ọ́ àti kejì àti kẹta. Alá. Wàlẹ́ àǹtí rẹ̀ dẹnu lẹ̀ báyìí ń wo ni pé what is the meaning? Ìyá sọ. Ó ní ọ̀rìn tí mò ń sọ yìí sọ pé ẹ ṣe mistake o. Global Sounds Ó Production. ní ǹjẹ́ ẹ ro gbogbo bí ẹ ṣe gbé ọ̀dọ̀ àwọn ọkùnrin mẹ́tẹ̀ẹ̀ta. Wàrọ̀dà o. Èyí tó kéré jù ń bẹ̀ ni ẹ gbé bẹ̀ fún bí ọdún 3 àbọ̀dún 2. Èyí tó tún pọ̀ jù ń bẹ̀ náà ni ọdún 3 sá. Asìlọ́lọ́wọ́ wa. Ọ̀kan ń bẹ́ẹ̀ ọdún 5. Ní láàrin ọkùnrin mẹ́tẹ̀ẹ̀ta tẹ̀ ti fẹ́ sẹ́yìn tẹ̀ fẹ́ mẹ́lẹ̀ kẹrin wáyé. A rí pé àwọn ọkùnrin náà ò dábẹ́ ṣe wí wọ́n níbẹ̀. Ìyá yìí náà wò pé gbogbo wà tẹ̀ wù sáwọn mẹ́tẹ̀ẹ̀ta ǹjọ́ dàbí. Àǹtí ẹ̀ wulẹ̀ báyìí ni. Ẹni mo gbọ́ bá búrò mi ṣe ń sọ. Àwọn ìyá rẹ̀ àtàwọn ẹ̀gbọ́n ní òdodo ọ̀rọ̀ ló sọ wọ́n. Obi asibirọ̀bì. Pé kìí ṣe gbogbo àwọn ọkùnrin náà ni ò dáa. Bírọ̀. Wọ́n náà máa láwọn nǹkan tí wọ́n náà wò tó yẹ kó adjust ara rẹ̀ ń bẹ̀. Yàrá. Sọ́mọ̀ pé ìrírí làgbà ni àjùlọ ò kọ́gbọ́n. Ìwọ lágbára mi. Ó fura kó wo àwọn mistake tí wọ́n náà ń ṣe. Lẹ́yìn mi. Ó ṣe kó yẹ pé ọkọ rẹ kò fẹ́ ìmúra kan. Ìwọ Tí wọ́n máa ń mú. lẹ́yìn mi. Tó bá fẹ́ ilé ìmúra tí yẹn ò fẹ́ yẹn. Ṣàkíyèsí ní tó fẹ́ jù ni kò máa ṣe. Ó ṣe pé ọkọ rẹ ò fẹ́ kó máa ṣe kíni. Kó máa kọ́ ọ̀rẹ́ ìwọ dẹ̀ fẹ́ràn kó máa kó ọ̀rẹ́. Ayé Wọ́n ní kó ṣàkíyèsí rẹ̀ kó má bàa ṣe ẹ̀mí ẹlẹ́ẹ̀kẹrin. mi sọ̀ra ṣe Wọ́n ló èyí. ṣe é ṣe kó ṣe pé ọkọ rẹ máa ń ṣe kíni tó bá dé o máa ń fẹ́ kó o ṣáájú òun kó o ṣe ń tó tọ́ dáadáa gẹ́gẹ́ bí ẹ̀hán ọmọ oríṣiríṣi lọkùnrin. Màmá bẹ́ni Àwọn ilé ọkọ mẹ́tẹ̀ẹ̀ta tó fẹ́ sẹ́yìn ẹ̀kọ́ tó kọ́ ń bẹ̀ dénú. ó yá kó gbogbo ẹ̀ papọ̀. Fẹ́lẹ́ Kó bo wá lò lọ́dọ̀ ọkọ tó wà yìí. wọn a ṣe bí Ìkẹ́ tó ń ṣe fún gbogbo àwọn mẹ́tẹ̀ẹ̀ta A ṣe- tí ò tó yẹn. tòró. Wá ṣe ìkẹyẹ fún ètò òfẹ́ yìí. Ọmọ bá mẹ́lòmíì wà àwọn ò ní gbà ó. Ẹ kò dẹ̀ gbọ́dọ̀ kú òun bẹ̀. Adé Kó bá bú ẹkún. ìpàdé ògùn o. Ìgbà tó bú ẹkún, àwọn bàbá rẹ̀ wá bẹ̀rẹ̀ wípé ìrẹ́ lágbájá. Ló ń pa Àwọn rí ọ wípé ẹni ayé. o jẹ́ nìkan tó ṣe wípé o lágídí. Sọ̀rọ̀ àfáyé. O dẹ̀ jẹ́ nìkan tó ṣe wípé o ìfẹ́ kí wọ́n bẹ̀ sọ̀rọ̀ lẹ́ẹ̀mejì. O yẹ fẹ́ gbọ́rọ̀ ẹlòmíì. Ìyá ò O ṣe yẹ fẹ́ gbọ́ correction rárá. Jésù Ó ro. dá mi lójú pé yóò máa wà nù wà tó ń wù. Ó ṣe gbẹ́. Àwọn sọ méjì fún ọ́n bẹ́ẹ̀ nù. Ìwọ náà lọ tún ara rẹ̀ ṣe mẹ́. Káyé mọ̀ bá kọ ọkọ lé ọ lórí. Ẹ̀yin èèyàn mi. Ó tó gbára lẹ̀. Àní tó bá rí ọkùnrin náà tó ṣe pé obìnrin ń pò nù ilé rẹ̀ kò sóbìnrin nínú ilé rẹ̀. Ìbánú Tó sọmọ. bá rí eléyìí alóbìnrin eléyìí ò dáa. Tó bá lórí eléyìí alóbìnrin eléyìí ò dáa. Igi yóò dáa yọ ná. Igi yóò dáa yọ ná. Ńgbà wo ló ń jẹ tó fẹ́ jiná? Mo ń
ń pa ni. ẹ wo ọkùnrin náà ó máa ní àwọn nǹkan kan tó náà ń ṣe tí ó ń jẹ́ ó mọ̀ póbìnrin ò dáa. jẹ́ kí n jí kó yé yín. Ìfẹ́. sáré gbogbo àwa tá à ń fẹ́ yàwó nínú ilé tá à ń fẹ́ ọkọ. bàbá kan náà ìyá kan náà ọkọ ló bí wa o. adapt ara wa mọ́ra wa la fi understand ara wa o. tó láàmú. ìyàwó ń ṣe mistake à ń gbójú kó ń bẹ̀ ni. ọkọ ń ṣe mistake à ń gbójú kó ń bẹ̀ ni. ló jẹ́ kẹ́ ẹ máa rẹ́ lómi tí wọ́n pẹ́ ń lé ọkọ táwọn ìyá wa fi pẹ́. sẹ́yìn gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ ń ṣe mass making. ọ̀pọ̀lọpọ̀ yàn kí ẹ̀ mọ iye yín 99% yín ò sí nílé ọkọ. ìjà. ẹ̀dẹ̀lẹ́ fẹ́ sùn ìyàwó papọ̀. ẹ bá wá rọ́kùnrin tó ń ṣerú ẹ̀ náà. ọkùnrin mi ń bẹ náà tó ń náà ṣe tí ò sí nílé ọkọ o àti ò sí ìyàwó lọ́ọ̀dẹ rẹ̀. Arábìnrin bí. torí tó bá níyàwó lọ́ọ̀dẹ ò lè ráyè irú yẹn. ó dẹ̀ dá mi lójú pé tó o bá fẹ́ ṣe mass making ìwọ obìnrin ọkọ rẹ̀ ó mọ̀ sí pé òun ṣe nǹkan báyìí. ọkọ rẹ̀ ó dẹ̀ mọ̀ yí pé ìwọ tó ń ṣe nǹkan báyìí ń jẹ́wọ́ náà nílà káyé rẹ̀ ẹ̀yìn ẹ̀yìn ẹja mọ̀ ọ́rọ́ dáadáa. ẹ lọ wádìí gbogbo àwọn tó ń ṣe é wò ọ̀pọ̀lọpọ̀ wọn ò sí nílé ọkọ. àwọn tó bá dẹ̀ wá wà nílé ọkọ nu wọn tó jágbàlagbà tó ń ṣe wọ́n ti máa ń ní experience gidigidi gan. bó bá wá fẹ́ fẹ́yàwó lórí social media tó bá dàgbàlagbà ń bẹ̀ tó jágbàlagbà tó máa pọ́jọ́ orí rẹ̀ dàgbà dáadáa nínú sọ̀rọ̀ rẹ̀ àti àwọn ìbéèrè tí ó máa béèrè lọ́wọ́ rẹ̀ àtàwọn experience tó ti ní ó ní ó fi máa béèrè ìbéèrè lọ́wọ́ rẹ̀. àwọn nǹkan kan bẹ tí ó máa kà fún ìyàwó kan bẹ wọ́n pè é ní Janet ìyá yìí mo kan sàdánkátà fún mo wọnú prógámù ọjọ́ kan náà mo list sí mo rí bí wọ́n ṣe ṣe ìgbà tí mo dórí Facebook wọn náà mo rí bí wọ́n ṣe ń ṣe tiwọn ìyá náà lọ́jọ́ lórí tí ń bá wò wọ́n á ti máa lọ bí 60 àbí ká sọ pé 50 something sá tó lè yẹ pé làákàyè ti ń bẹ lọ́dọ̀ wọn gbogbo àwọn táwọn láwọn ṣe ń sìn yẹ kan lọ gbọ̀gbọ́n bẹ̀ irú àwọn tá à ń sọ yìí ìbéèrè tí wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ kódà gan àwọn tí wọ́n ń fún lọ́kọ àtàwọn tí wọ́n ń fún láya lọ́dọ̀ tiwọn wọ́n máa jó yẹ pé ẹni báyìí ni irú èèyàn báyìí ni ìbéèrè tí wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ gan ìwọ́gún sàpadà tó bá ti mọ̀ ọ́ lẹ́yìn ti sìn arínú yín tó fẹ́ ṣe bẹ́ẹ̀ náà báwọn tá ẹ kó sòdí ilé ẹjọ́ ń ṣe prógámù náà ìsọwọ́ tí wọ́n fi ń sọ̀rọ̀ wọ́n á da prógámù rú mọ́ yín lójú o bẹ́ẹ̀ bá fẹ́ ṣe ó ní bí wọ́n ṣe ṣe o ẹ jẹ́ ń já yín sí bẹ́ẹ̀ ṣe ń sùn yàn papọ̀ bẹ́ẹ̀ ṣe ń ṣe ó dáa lóòótọ́ ṣùgbọ́n tẹ́ ẹ bá ṣọ́ra nǹkan tó lè fa ẹ̀wọ̀n ń bẹ́nu tẹ́ ń ṣe o orí ọ̀pọ̀lọpọ̀ ń bẹ tẹ́ ẹ máa sọ papọ̀ tó máa jẹ́ kó ẹ mọ̀ ìpàdé ibi tóun ti sọ ń papọ̀ lélẹ́yìí bá dánwò bá ṣẹlẹ̀ sí ẹ̀yin ni yóò wá gbé o ẹ̀rẹ́ tó ṣẹlẹ̀ láàárọ̀ yìí ìgbà tọmọbìnrin náà rí pọ́wọ́ 419 ló ń bọ́ sí ó padà wàá bá yín lórí social media ó sọ sínú àgbáyé ó jẹ́ oyè yìí pé ẹni tó ń fẹ́ lọ́dọ̀ yín sọ pé òun mọ̀ yín rí ẹ̀yin dẹ̀ lẹ́ẹ̀mọ́ rí ẹni tó ń fẹ́ lọ́dọ̀ sọ pé òun máa ń fún yín lówó ẹ̀yin dẹ̀ lẹ́ẹ̀gbowó lọ́wọ́ rẹ̀ rí sẹ́rí pé òun rúgbó bọ̀nù bẹ́ẹ̀ bá fẹ́ ṣe ẹ ṣe débi wípé òfin ó wà ń bẹ̀ kó mọ̀ bà ní lára ẹ ṣe kọ́ lè rọ̀ yín lọ́rùn káwọn èèyàn tó bá fẹ́ yàwó àbọ̀kọ lọ́dọ̀ yín wọ́n lè máa fún yín ní àdúrà wọ́n lè máa ṣàdúrà fún yín ẹ ṣe lásán nǹkan tó dáa lẹ́ ń ṣe náà o ẹ tún ṣàkíyèsí nínú àwọn èèyàn ọ̀rẹ́ tẹ́ fẹ́ kó mọ́ra tẹ́jọ́ máa ṣe prógráàmù náà tó bá bọ̀ wọ́n lẹ́ni tí obìnrin lẹ́wù tọrùn rẹ̀ láwò bẹ́ẹ̀ ni o bó o bá fẹ́ fi ọ̀rẹ́ tó fẹ́ mú mọ́ra níbi prógráàmù wọ́n tó ń ṣe mass making lóòótọ́ ẹni tó bá wà nílé ọkọ ni ojú ó wà ń bẹ̀ àǹtí rẹ tó bá wà ń bẹ̀ tí ò bá sí nílé ọkọ ìtọ́kọ rẹ̀ ṣe fún ni ó fi máa kanra máwọn ọkùnrin tí bá ń bẹ̀ ń bẹ̀ ìwà táwọn ọkùnrin wù ni ó fi máa sọ̀rọ̀ yóò dẹ̀ bá prógráàmù jẹ́ mọ́ ọ lọ́wọ́ tọ́lọ́ ń go òsín lé ọkọ tó bá rí bí lédi yìí ṣe ń sọ̀rọ̀ ẹ ti mọ̀ pé òsín lé ọkọ bí ṣe ń bára aléwájú ní ń bára ẹ̀yìn ẹnu rẹ̀ gbé tètè pọ̀ jù lóde ìwọ nìkan lójú kọ́ lọ lú èyìnbó ni tó bá wá lọ lú èyìnbó lóòótọ́ ìyẹn ni ó máa tọ́jú àwọn tó ń bẹ́ ń lé mọ́lẹ̀ a máa sọ̀rọ̀ sáwọn tó wà láfíríkà pé wọn nílẹ̀ àkáyè mẹ́ntálítì wọn ò dá. o gbàgbé pé wọn náà ti ràárù rí ni. wọn náà ti lọ ilé ìwé ńlẹ̀ áfíríkà rí. ìlú ètò wáyé pé wá délùú òyìnbó tán tó bẹ̀rẹ̀ sí lálé àwọn tó ń bẹ ńlò àwọn tó ń bẹ láfíríkà. ayé ń kánjú lẹ́tọ̀ ètò gangan láyé ń kánjú. Asbirobi. ẹ gbọ́ lórí
ètò yìí wọ́n ní kì í dùn pọ̀ sókè báyìí lọ pé oge ọ̀rọ̀ àwọn tó ń ṣe matchmaking ni ó wù mí kí n sọ lẹ́yìn náà mo sì ti sọ ẹjá fọgbọ́n ṣe o torí pé àjùlọ ò kọ́gbọ́n o ìrírí lágbà o ẹgbọ́gbọ́n ọlọ́gbọ́n kan ẹ̀ fi sọgbọ́n tó bá ṣe pé lóòótọ́ òun lè fẹ́ ṣètò yìí dáadáa lè fẹ́ mú ìdílé kó máa tutù kó máa dára lè fẹ́ káwọn ìdílé kọ̀ọ̀kan máa ṣàdúrà fún yín ẹ ṣe bó ṣe yẹ ká ẹ ṣe ẹni tí ò bá sí nílé ọkọ náà lè ṣe o ṣùgbọ́n ẹ fi experience ti yẹn fi kọ́ wọn lọ́gbọ́n bẹ́ẹ̀ ni o ọkùnrin tó ń wọ́kọ tó ń wáyàwó ó máa ní mistake tiẹ̀ tó ṣe tí ò fi níyàwó obìnrin tó dẹ̀ ń wá kíni tó ń wá ọkọ náà ó náà máa ní mistake tiẹ̀ ẹ fọgbọ́n ọlọ́gbọ́n sọgbọ́n o ká mọ̀ bá ṣe kíni ká mọ̀ bá pàgbà lómùgọ̀ kí ìkẹ́ máa fi sọ́wọ́ àlàáfíà ká mọ̀ bá fi jẹ́ lójú owó rírì láàmú rí o orúkọ tèmi ni Alhaji Taofeek Shafihin Olapade ọmọ bíi ìlú Ìbàdàn kó bá má jẹ́ ilé bàbá tó bí mi lọ́mọ ẹnu kí gbogbo àwọn tá a jọ ń ṣètò olúbi tó máa kílò yẹ ẹni àwọn òtí ò gbọdọ̀ wòran igwe DJ Tuga bàbá wa afẹ́fẹ́ ọmọ májẹ̀mú alájà wa Mansuratu Akabaola ayé ló ń ká ní àti alájà wa Káyá àfáyé bẹ́ẹ̀ lọ tá a jọ ń ṣètò yìí ayé mọ̀lẹ́ wájú ni àmọ́ lọ àní lo ẹ̀yìn láíláí ó dàbọ̀. ènìyàn ò ṣe gbẹ́kẹ̀lé ayé ṣòro ènìyàn ò ṣe gbẹ́kẹ̀lé. Kaya TV radio jẹ́ kọ́ mọ̀ ẹ follow orin lóríṣiríṣi ètò tó mọ́gbọ́n wá. Kaya TV radio ìkẹ́ follow ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ ọ̀rọ̀ òṣèlú náà kò gbẹ̀yìn òye. Kaya TV radio ìkẹ́ follow dádì ẹ mọ̀ mi o ẹ like kẹ́ follow ẹ. Kaya TV radio ìkẹ́ follow Kaya o Kaya o. Kaya TV radio ìkẹ́ máa wò kẹ́ máa follow. ẹ̀lẹ́mbẹ̀ wọn orúkọ tèmi ní Alhaji Ahmed Lukman ìgbàmọ̀ sí Kaya aláṣẹ iléeṣẹ́ Kaya guest house aláṣẹ iléeṣẹ́ Heritage Travel and Tours fẹ́yìn olólùfẹ́ wa àtúmọ̀ tuntun wa báyìí ìlàmú wa fún yín Kaya rédíò ìgbádùn ẹ̀yìn àgbọ̀n wa àbúrò wa ẹ̀yìn ọ̀rẹ́ wa lórí Kaya rédíò oríṣi ètò láàmú ọmọ wa fún yín ẹ̀ẹ́dẹ̀mọ̀ gbádùn wa dáadáa látòrí sport entertainment politics gbogbo tó ń lọ nígboro lórí social media àmọ́ máa gbá àwọn èèyàn wá àdèmọ́ máa gbá àwọn ọ̀jọ̀gbọ́n àtúmọ̀ bá yànnà náà ní kọ̀ọ̀kan. àmọ́ fún yín ní soccer tips àmọ́ fún yín ní sports àdèmọ́ fún yín ní àwọn tó ẹ pé ẹ tó bá ń jẹ́ fans àlèmọ́ rí nǹkan tó gbádùn láti mọ̀ tẹ̀lé wa. owó tẹ̀ fi ra dátà ò ní wọ̀nyí o owó tẹ̀ fi wá ọ̀dẹ̀ ní fọ́ o àwọn náà mọ̀ wá fún yín o ẹ mọ̀ follow wa lórí Facebook.